Welcome back to Mashola Gist TV. Èwo lẹ ṣe ẹ̀yin ará ilé, ṣé àlàáfíà ni ẹ wà, gbogbo lé ńkọ́? Gist tèmi tí a mú wá. Wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ni wọ́n dìde nígbà school Tadenikawo lọ pé wọ́n fẹ́ lọ ra gbogbo àwọn nǹkan tó ń gbé wá láti bóyá ń rà láti London ni bóyá ń rà Nàìjíríà ní àmọ́ bóyá wọ́n ní wọ́n fẹ́ lọ fún ní àwọn gift items tí láti lọ kí nítorí ó ti pẹ́ tí àwọn ti rí ṣùgbọ́n wọ́n ní school Tadenikawo wọ́n lé ó wà very straight. Wọ́n ní ìgbà tí àǹtí wa débẹ̀ wọ́n ní wọ́n bi àǹtí wa pé àwọn ní láti pe ààfin káwọn pe bàbá wẹ̀rin ńlá káwọn dẹ̀ pe Queen Naomi láti fi mọ̀ wípé bóyá àwọn ni wọ́n fún wọn ní ààyè láti wá sí school Tadenikawo ṣùgbọ́n wọ́n ní ìgbà tí àǹtí wa rí pé wọ́n fẹ́ pè wọ́n ní àǹtí wa sọ pé kò ní ìdí kí wọ́n pè pé kí wọ́n má wọrí ń pa àti pé Queen Naomi àbí kábíyèsí. Tó bá jẹ́ nǹkan tá a gbọ́ true o wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n get angry wípé ìgbà tí ẹni tó ní school yẹn ní ó máa pe bàbá wẹ̀rin ńlá for security purpose pé ó ń pariwo pé ṣé wọn ò mọ òun rí ni ṣé wọn ò ní ráì láti wá rí ọmọ òun ni wípé kí ló dé tó yẹ kó máa embarrass àwọn. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ wọn jẹ́ kí àǹtí wa rí Tadenikawo torí ìgbà tí ẹni tó ní school tó ti ní òun máa pe kábíyèsí wọ́n ní àǹtí wa wọn náà ní kó má wọrí ń pa ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n inú bí wọn gan pé wọ́n jẹ́ kí àwọn rí Tadenikawo. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣẹ́yìn náà mọ̀ wípé aṣọ gist kan lánàá wípé àǹtí wa wọ́n lọ ra àgbò wọ́n wá fi bẹ kábíyèsí ní inú ààfin wọ́n dẹ̀ ní kí kábíyèsí báwọn bẹ Queen Naomi tí bàbá wa fi ń bi wọ́n pé kí ni ó dé tí wọ́n fi lọ ra àgbò pé kí náà ṣe torí wọ́n ní pé wọ́n ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu wọ́n ní ẹ̀jẹ̀ yẹn ò dé stop. Nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Nǹkan tó wá fà tí àǹtí wa fi gba school Tadenikawo lọ bóyá ńgbà tí wọ́n jáde bóyá wọ́n ní kán lọ bẹ Tadenikawo ní àlè sọ ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Queen Naomi ti sọ fún yín so many times pé kẹ́ stay away from ọmọ òun kẹ́ stay away from ọmọ òun tó bá jẹ́ ní tó yẹ pé kò sọ nǹkan báyẹn ni àbá ní òkè o ó wà òkè but every time ni Queen Naomi ń sọ fún yín pé òun ò fẹ́ ní anything ṣe pẹ̀lú ẹ̀yin sissy wa gbogbo ẹ̀ òun ò fẹ́ kẹ́ ẹ súnmọ́ ọmọ òun ò fẹ́ kẹ́ ẹ ní anything ṣe pẹ̀lú ọmọ òun ẹ stay away from ọmọ òun ṣùgbọ́n rárá ẹ gbọ́ every time lẹ́wọ̀n máa lọ sí school ọmọ yìí lẹ́wọ̀n máa lọ ra nǹkan ṣé wọ́n láwọn need nǹkan lọ́wọ́ yín ni àbí báwo. Queen Naomi ti sọ so many times pé kẹ́ ẹ stay away from ọmọ ẹ má ra nǹkan wá fọmọ mọ́ ẹ má wàá rí ọmọ mọ́ ṣùgbọ́n ẹ gbọ́ ẹ dáhùn ẹ wo ìgbà tá a sọ gist kan pé ìlú àbáláyé pé ó ń dá lù nínú ààfin bàbá wẹ̀rin ńlá ṣé bí nǹkan tí àwọn alálẹ̀ ń rí pé jàǹbá fẹ́ ṣẹlẹ̀ òun náà ni gbogbo ìlú yẹn fi ń lù. Yàtọ̀ sí yẹn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí àǹtí wa tó ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ṣé a mọ nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ṣé a mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu a lè sọ nǹkan tá a gbọ́ la wá torchlight sí allegedly. So bàbá wa dẹ̀ jáde wọ́n wọ̀n gbogbo ẹ̀yin àǹtí wa gbogbo yìí wọ́n ní kẹ́ ẹ lọ so ewé agbéjẹ́mọ́wọ́ kẹ́ ẹ stay away from ọmọ àwọn àti ìyàwó àwọn ṣùgbọ́n irọ́ ni ẹ gbọ́. Wọ́n ní kẹ́ ẹ stay away from ọmọ àwọn àti ìyàwó àwọn irọ́ ni ẹ gbọ́. Every time nǹkan tí ò yẹ kẹ́ ẹ máa wá kiri lẹ̀ ń wá kiri kí ni tiẹ̀ láti lọ sí school Tadenikawo kí ló wá lọ bí kí ló wá lọ síbẹ̀ òun sẹ́ pé ọmọ ẹ ó lọ wo ọmọ ẹ omi ìsọmọ ẹ Queen Naomi ní àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú gbogbo ẹ̀yin sissy wa gbogbo ìmọ̀ wọn ní kẹ́ má wọ ọmọ àwọn lọ mọ́ ẹ respect decision wọn ẹ respect nǹkan tó bá sọ
ẹ dúró síbi tí ọkàn yín bá fi yín sí, ẹ dúró sáàyè yín kẹ́ ẹ fi Queen Naomi sílẹ̀. Wọ́n ní bàbá Awẹrin ńlá náà ti wọ́n nìyẹn several times pé ẹ má dá sí ìyàwó àwọn ọmọ, ẹ má tójú bọ nǹkan tí ò yẹ kẹ́ ẹ tójú bọ̀ mọ́, ẹ má wádìí nǹkan tí ò yẹ kẹ́ ẹ wádìí kiri. Ìwọ yìí náà ó ti lọ sí ìlú kan rí, mo ti gbàgbé ìlú yẹn tó lọ wádìí Queen Naomi tán ní pé kó o stay away from Queen Naomi, ipe o ò lè ever ṣe nǹkan láti fi tú Queen Naomi àti bàbá Awẹrin ńlá ká. Even gan bàbá Awẹrin láti wọ́n ní gbogbo yín ipe kẹ́ stay away from Queen Naomi, ẹ respect decision ọkọ yín, ẹ dúró síbi tọkọ yín bá fi yín sí náà, ẹ má tójú bọ nǹkan tí ò yẹ kẹ́ ẹ tójú bọ kiri, ẹ fi Tadenikawo sílẹ̀. Ẹ̀yin èèyàn legist tá a gbọ́ nìyẹn o, allegedly bí a ṣe gbọ́ la ní ká wá torchlight sí. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o, a dúpẹ́ nítorí pé ẹ̀ ń follow wa, ẹ̀ ń share, ẹ̀ ń subscribe, ẹ̀ ń comment. Gbogbo ẹ̀yin ó subscribers ẹ ṣé, ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa dúpẹ́. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín. Ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin mùsùlùmí akíyín ẹ kú òǹgbẹ, ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin tí a ti mú ní orí channel wa fún prize giveaway, ẹ check list tí a post sí abẹ́ gist yìí. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ send account number yìí sí masholagistv@gmail.com. Please ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Share, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.